Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. ti pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí ẹ̀yin tẹ̀lé irọ́ ni pé wọ́n. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló ń sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò kéèké kú mọ́ bẹ́ẹ̀ lẹ́yẹ ò kéèké yẹyẹ ọmọ ènìyàn fojoojúmọ́ kú níbi tó lọ́ba tó dùn gbìn ẹ̀sìn ní a máa wòran abẹ́ ìlú kí n jọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tá ò bá lè jẹ́ ìpàgọ́ òmìnira. Ìrètí ọjọ́ pípẹ́ á máa bá ìsàn bá ọkàn ìtọ́ ọ̀rọ̀ Nàìjíríà dé sẹ́ni tó kù tó yàgbá ṣùgbọ́n àrò mẹ́ta ìsẹ̀yìn tó ti ń dọ̀bẹ̀ lórí iná o ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi dédé ọmọ Yorùbá ẹ̀ já padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ìpàgọ́ òmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́ ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjíríà àlejò onílé lẹ́kún wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà wọ́n ti gba àbọ̀dé ẹja àfúrà o kó má bàa wà ní pípé gómìnà àgbàdà àtẹ̀yìnwó ọ̀gbìn lẹ́nu. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ìpàgọ́ òmìnira. Àwọn tó ń da Nàìjíríà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá àwọn tó fẹ́ ta Yorùbá ṣe nílẹ̀ Yorùbá kan lájọ wa o kò dépò kan nínú mámọ́nú àwọn tó ń gbàrí bá mọ́ra wọn o ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo lè kọ́ lóko ẹ̀rú. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn gbogbo ẹni tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da Yorùbá àní gbogbo ẹni tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da Yorùbá wà gbogbo ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára àní gbogbo ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára gbogbo ẹni tó ń fẹ̀jẹ̀ tá a la kàṣàrà rẹ̀ gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kùn ojú gbogbo ẹni tó ń pa bọ̀dì fún ilẹ̀ Yorùbá Ọlọ́run tó fa fara òun la pa wọn Ọlọ́run tó fi jẹ́rìí kó la bì wọn ẹni bá fẹ́ Yorùbá ṣe rere ẹni bá fẹ́ Yorùbá ṣe rere ẹni bá fẹ́ Yorùbá ṣe rere o ẹni fẹ́ Yorùbá ṣe rere o ẹni bá fẹ́ Yorùbá o èyí sọ. ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń gbọ́ wa káàkiri Ọmọlúkà yín rèé gẹ́gẹ́ bí mo ṣe ń dé o
mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọlọ́mọdé mo kí alàgbà mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran Yorùbá wípé ẹ káàbọ̀ sórí ètò wà ní bínú pé ó ṣe díẹ̀ kí n tó wọlé lénìí kó ba lè dá náà ni lẹ́yìn náà mo tún láti tọrọ gáfárà lọ́wọ́ nítorí ètò tá a láfẹ́ máa treat lọ òun ni àǹfààní tó wà nínú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tí ó dẹ̀ gba àkíyèsí ní kíákíá tí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí ní kánmọ́nkébé kí dẹ̀ làwọn tó ń ṣẹlẹ̀ ẹ̀hún ni wípé mẹ́sẹ̀jì yẹn tí mo fẹ́ mú jáde lénìí mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run ẹ bá mi pín ètò yìí ẹ share either Facebook or YouTube lẹ ti ń wò ẹ pín mo fẹ́ kó rìn kó dé ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba kan mo fẹ́ kó rìn kó dé ọ̀dọ̀ àwọn gómìnà mo fẹ́ kó rìn kó dé ọwọ́ kọmíṣánná tàbí mínísítà nílẹ̀ Yorùbá ẹ bá mi pín nítorí ti Ọlọ́run ẹ̀bẹ̀ lábẹ́ yín ò kì í ṣe ìgbéraga now ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ tí ẹ ṣàkíyèsí nǹkan tó ń ṣẹlẹ̀ tí èmi ń rí tí mi ò mọ̀ bóyá ẹ̀yin náà rí and this message ó lọ sọ́dọ̀ gbogbo àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá àtàwọn ọba gbogbo tó wà nílẹ̀ Yorùbá pátápátá pàápàá jùlọ àwọn ọba tó jẹ́ wípé lórí ilẹ̀ wọn tí wọ́n ń rí góòlù níbẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá tó fi jẹ́ pé gbogbo góòlù tí wọ́n rí nílẹ̀ Yorùbá àwọn àjèjì ló wá ń wa góòlù yẹn mọ́ wa lára nílẹ̀ Yorùbá kí ni tó ń ṣẹlẹ̀ ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ ní ìlú tẹ́ ẹ jẹ́ custodian tẹ́ ẹ jẹ́ aláṣẹ ìlú ilẹ̀ tí wọ́n ti ń wa àwọn góòlù wọ̀nyí kí ni tó ṣẹlẹ̀ tẹ́yin ọba tẹ́ ẹ dákẹ́ àbí ìtàn sọ wípé ẹ ṣe àbọ̀ òótọ́ lórí bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn ọba wọn lólóye tí wọ́n san fún yín lórí góòlù tí wọ́n ń wà yẹn lọ ní lóṣooṣù ìmù lójoojúmọ́ àwọn kan sọ pé lójoojúmọ́ ni kí ni tó dé ṣe lóòótọ́ lẹ́yìn ń gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn pípù wọ̀nyí láti lè jẹ ìran dé ìran àwọn èèyàn yín láti lè jẹ wọ́n máa yé ni kí ni tó ń ṣẹlẹ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin ni ẹni àṣẹ state tó bá jẹ́ pé Nàìjíríà tẹ̀lé tí wọ́n fi ìpínlẹ̀ lélẹ̀ ní gbogbo góòdù tí wọ́n bá rí ní ìpínlẹ̀ wọn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan gómìnà ìlú yẹn ló láṣẹ state òun ló ní àṣẹ góòdù tí wọ́n wà ní Zamfara fúnra wọn ni wọ́n ń pàṣẹ fúnra wọn ni wọ́n ń jẹ nǹkan wọn fúnra wọn ni wọ́n fi ń tún ìlú wọn ṣe kí ló dé tó jẹ́ pé góòdù táwọn ń rí lórí ilẹ̀ Yorùbá ń bí kí ló dé tó fi jẹ́ pé àwọn àlejò ló wá ń wá àwọn China ló wá ń wá àwọn India ló wá ń wá àwọn Fúlàní àwọn Haúsá ló ń pa góòdù tiwa mọ́ wa lára níbí nítorí ìṣílẹ̀ kan tó ń fún lé yín lọ́wọ́ ṣe rí ìtẹ́ fi ń ṣeré ìtẹ́ di etí yín sí tẹ́ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́ ìtẹ́ pẹnu yín mọ́ tẹ́ sọ́ra yín dodi sí tẹ́ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀rí ìtí ìran dé ìran yín tẹ́ máa sunkún lé lórí lọ́la ni tẹ́ ẹ̀ bá mọ̀ ìtí ń tán lọ́dún eégún ìtí ẹ̀ jẹ tó máa tán ni ọlá Ọlọ́run nìkan ni kì í tán ọlá Ọlọ́run nìkan ni ò kì í tán gọ́vnà Rotimi Akeredolu gọ́vnà Fáyẹmí gọ́vnà Oyètọ́lá gọ́vnà Mákindé gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Sanwó-Olú kí ló dé tó jẹ́ pé àwọn nǹkan àlùmọ́nì pàápàá jùlọ àwọn góòdù tí wọ́n rí lórí ilẹ̀ stéètì yìí kankan kí ló dé tí gbogbo yín tẹ́ keep mute tẹ́ ṣọ́ra yín di odi tẹ́ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀rí tó ṣẹlẹ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́ kò sí gbogbo stéètì tó wà nílẹ̀ Yorùbá tí góòdù ò ti jáde góòdù wà lẹ́kìtì wọ́n rí góòdù wà ń bẹ̀ góòdù wà láwọn ìlú kan lẹ́kìtì gbogbo bọ́n ṣe ń wa góòdù àwọn àlejò ló ń wá ìtọ́lẹ̀ fi tó wa létí ni pé àwọn ọba ìlú yẹn ó ní ìtàn gbélé wọn lọ́wọ́ tán gbà wọ́n ra mọ́tò fún mi wọn olóye tó tún gbà tó ṣùgbà parí ẹ̀yin wá ń jẹ ọ̀la àwọn ọmọ yín ẹ̀ ń jẹ ìran dé ìran àwọn ọmọ yín ẹ̀ ń jẹ nítorí tara ti yín ẹ̀san ẹ̀ wá o Londo State ó ní àwọn ibi tán ti rí gold wà lákòókò gold wà lọ́wọ́ gold wà lóńdó Ondo town tí Ondo yẹn ti ẹ̀ fresh lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ibi tán discover gbogbo àwọn tó ní oko sítòsí yẹn wọ́n náà máa fún wọn ní 200,000 pé kán kúrò lórí oko yẹn èmi ṣe gbá research láti lè mọ̀ bóyá kábíyèsí yẹn lè ask pẹ̀lú wọn bóyá bá wọn lè dí àpò pọ̀ láti lè gba irú nǹkan bẹ́ẹ̀ láàyè wọn ò tí fún wa láàyè láti rí kábíyèsí ọba baálẹ̀ ibẹ̀ Londo State lọ́wọ́ gold wà ń bẹ̀
nílùú Ọ̀wọ̀ àwọn àlejò ló ń wá tí wọ́n á gbé helicopter wá wọ́n á fi kó gòdù yẹn wọ́n á fi fly ẹ̀ lọ ó ń ṣojú àwọn gómìnà ó ń ṣojú àwọn ọba tó ní ìlú. ní Ọ̀ṣun ibi tí gòdù wà lọ́ṣun tí ò bá tó mẹ́rin díẹ̀ lákù gòdù wà ní Iléṣà mo tiẹ̀ mọ̀ ti Iléṣà tó dá mi lójú ti Iléṣà yẹn ìyẹn tiẹ̀ wá bù áyà torí Ọlọ́run dídí ká Iléṣà pẹ̀lú gòdù yẹn ni gbogbo gòdù tó jáde ní Iléṣà àwọn àlejò ló ń wá wọ́n dẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ bọ́n ṣe ń wá gòdù yẹn wọ́n ń ba ilẹ̀ yìí jẹ́ wọ́n ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́nì nǹkan àǹfààní tó yẹ kó jáde wọ́n ń bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀ fúnra. Iléṣà ṣe ẹ̀ lọ́ba ni Ọ̀wọ̀ kò sọ́ba dé ọ̀dọ̀ yín torí lórí ọ̀rọ̀ gòdù yẹn wọ́n jà dáadáa lọ́wọ́ tí wọ́n pa àwọn èèyàn lórí ọ̀rọ̀ gòdù nílùú Ọ̀wọ̀. Kábíyèsí Ọlọ́wọ̀ kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbọ́ ọba ló láṣẹ ọba ló ń pàṣẹ ìlú ọba ló nílẹ̀ kí ló dé tí gbogbo yín ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ rí tó ń ṣẹlẹ̀ kí ló dé. Lógùn state gòdù wà ń bẹ̀ èmi lọ sí Ìjẹ̀bú mo dé agbègbè tó ń pè ní Ìmọ̀sàn ní Ìjẹ̀bú mo rí ibi tó ti ń wa gòdù níbẹ̀ mo fojú mi rí ní Ìmọ̀sàn ní Ìjẹ̀bú wọ́n ń wá ṣé kò sí ọba níbẹ̀ ni ṣé kò sọ́ba ni àbí torí tán fún yín yẹn ìtorí yẹn ni gbogbo yín ṣe pẹnu mọ́ tẹ́ ṣe sọ́ra yín dodi tẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀rí kankan. The same thing gbogbo Ìbàràpá pátápátá Ìgàngán gbogbo bẹ́ẹ̀ yẹn ni gòdù wà táwọn aráabí ń wà. Tẹ́ bá ti rí wọn tán náà ń wakùsà ń bì kan ìrọ́nà pa wọn wakùsà kankan gòdù yín ni wọ́n ń wà. Mo ń sọ fún yín ní gbogbo ìgbà lójoojúmọ́ nígbà gbogbo yín pé Ọlọ́run ká ìran Yorùbá pẹ̀lú àwọn ọ̀rá ilẹ̀ nǹkan àlùmọ́nì lóríṣiríṣi eléyìí ń bani lọ́kàn jẹ́ kí ló dé ẹ̀yin kábíyèsí wa gbogbo kí ló dé tí gbogbo yín pẹnu mọ́ á jẹ́ wípé ìtàn sọ pé ẹ̀ ń ṣe lóòótọ́ lẹ̀ ṣe. Àmọ̀rọ́bà ẹ̀yin kábíyèsí wa ẹ jẹ́ wá gbọ́ ẹgbọ́n kan ìtòdìdì mú kára ta mí tí mo fi jáde máa play ẹ̀ fún yín sí i mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́. Hello gbogbo ọmọ Yorùbá. Power on. Bluetooth mode. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mẹ́sẹ̀jì ọkùnrin yìí o. Paired. Èmi lulu Iléṣà. Ẹ mọ̀ kú yìí kì í mọ̀ kojú sí yìí. Ẹ mọ̀ kú ogun kó méjì àìlú Iléṣà. Ọmọ Iléṣà ló ń pariwo yìí o. Ẹ lísìn kẹgbọ́ òun pariwo síta báyìí kí làwọn ọmọ Ọ̀wọ̀ ń wò kí làwọn ọmọ Oǹdó ń wò. Ọ̀tọ̀ọ̀tọ̀ kùlú ilẹ̀ Nàìjíríà àti òkè òkun kése yín nídè Yéṣu kí n rorí kí n tají lójú oorun kí n yá èsì ò má ṣe o ìmọ̀gbà Iléṣà kọjá kan wí ẹ ti pa ọmọ gali Iléṣà ogun burúkú ni mò ń jà yín Iléṣà kéde fura. Ilẹ̀ Yorùbá lápapọ̀. Láti jọ àti ìpani Iléṣà àwọn kí kábíyèsí rẹ̀ wí kábíkò ti release press statement lórí ìjàkẹ́lú Iléṣà ẹ̀ndì aṣọ Iléṣà di Màdúgùrí ìlú àlàáfíà ìlú ìfọ̀kànbalẹ̀ kó oníkálukú tí jẹ kan tí mu kése ìlú Iléṣà ìyẹn ọ̀tọ̀kùlú Iléṣà iná àti gbọ́jọ́ làwọn ọmọ rìn tà kése àwọn ìkọ́ọ̀tì lọ́pọ̀ mọ́ga ẹyẹ lọ́pọ̀ mọ́ga àṣà lọ́pọ̀ mọ́ga àwòdì lọ́pọ̀ mọ́ga ṣé ìfura kẹ̀kẹ́ jà Iléṣà ni ìyá kan kó bọ́dá ní this sophisticated weapon sùn Iléṣà iná rẹ́ǹtì ìyá kan yá apá inú Iléṣà ọba àlú ilé mọ̀lípa rẹ̀ olóyè ìlú ní mọ̀lípa rẹ̀ nǹkan ṣe gẹ́gẹ́ yìí sí ni pé ká bá ti pa yín kọ́kàn nígbà tí balẹ̀ ìlú Iléṣà ìní ìlà ìjòkó kí a béèrè ẹ̀tọ́ rin lọ́wọ́ ìjọba èyí Ìjẹ̀ṣà Kàríbì kí n yà á mẹ́rin lórílẹ̀-èdè àgbáyé ẹ̀yà nínú èdè kan lajújù ní Ìjẹ̀ṣà ìgbàgbé ni oríkìrín èyí lọ́mọ ẹlẹ́ni àtẹ ìka ọmọ ẹlẹ́ni awẹ́lẹ́ ẹni wo náà pè lẹ́ni àtẹ ìka èèṣe kápẹ́ẹ̀tì ni à máa ìkú Elizabeth lọ́wọ́ sílẹ̀ Ìṣà kì í ṣe láyẹyẹ kì í pọnlé kì í yẹn sí kẹ̀ẹ́tẹ́ ní òrékó láàfin kábíyèsí ọ̀nà múra sí lóyìnbó kan ya develop kan sọ di kápẹ́ẹ̀tì èyí lílì kápẹ́ẹ̀tì yóò dè mọ̀ yẹn àgbààgbà kẹ́ nílùú rí orí yẹn máa ti takò hàn o
kese ki aso le Ìjẹ̀ṣà dile aláìlá láfíà bí Màdúgùrí bí ye ha Ìjẹ̀ṣà yín ọ̀dọ́ Ìjẹ̀ṣà ìmọ̀mọ̀ jẹ́ kó rírin sọnù orírin mà ti sọnù bẹ́ẹ̀ ìyá orírin yẹn wà níbẹ̀ orírin sí níbẹ̀ orírin ti sọnù o ìyẹn kì í wà nínú ẹgbẹ́ iye kì í wà nínú ẹgbẹ́ àìké kì í wà nínú ẹgbẹ́ òsì ẹgbẹ́ òfò ìsọjí ọjọ́ ọ̀la ni mẹ́mí bàjẹ́ ni àdámí bàkọ̀ nínú jẹ́ èmọ̀ wílé ara lòún bàjẹ́ ìyẹn àjà lóní ìyẹn àjà lọ́lá ìyẹn apànìyàn lóní ìyẹn apànìyàn lọ́lá láì ṣe Màdúgùrí láì ṣe Sàkísà. ẹ ṣí ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. yé mo tójú sí ni o èdè sàlàáfíà mọ́lúlú lè sàwọn kó ṣe dára tó iná bá gbo ẹ̀jẹ̀ gbó instead kan mọ́ góòlù kan mọ́ àtúntìtì ṣe kan mọ́ àṣẹ násì lúríà kan mọ́ àtúndáàmù rí àṣẹ àwé iná tó bẹ̀rẹ̀ sí gbogbo páìpù bá dáàmù kan rò lé láyé Olúṣọlá ni o nígbìkọ̀ Olúṣọlá wà ní mínísítà iná ṣe dáàmù iná ṣe páìpù kan lé páìpù iye ó kéje páìpù náà ti wú tán ó ìdè lájú ní kalẹ̀ lúlẹ́sà èsù náà èso mi síbẹ̀ àrin kò tún mi tààrà kàkan mẹ́wàá jíjà ajẹ́rẹ́ káàkiri ètò dá wàhálà sílẹ̀ láàrin ìlú ìbẹ̀rẹ̀ sí káyà ònìyàn sókè nílùú èsì àlàáfíà mọ́ Ìjẹ̀ṣà kẹ́ nílé àti ìkẹ́ lábúrọ̀dù ìdè wòran ìyáyé bàlú jẹ́bíye ìtàn ní sọ́dá nípa ní o ìpè kábíyèsí kò rí ẹ̀ ti burúkú jẹ́ owó ló ń wà ní àbíkà má bọ̀bà ká má bùjòyè ìjòyè mi báyé jẹ́ mi báyé ọ̀la ọmọ kéékèèké jẹ́ lílú láti jọ àti mi pànìyàn lú lẹ́sà kí kábíyèsí ṣe gan ṣé ìwé lẹ́ẹ̀ka ni àbẹ́ẹ̀mọ̀ ń ka wí kàrí gbèsè kò gbé. látọjọ́ tó ti ń pààyàn ní Iléṣà wọ́n ní kábíyèsí ò ti pọ́ nílùú tó lọ́ba tó níjòyè the same thing gbogbo àwọn ìlú tó kù wọ́n ṣe ń pààyàn tó wọn ò jáde kán gífù kọ́mẹ́ǹtì rí pé èèyàn tán pa nínú ìlú wa inú wa ò dùn sí ṣé bẹ́ẹ̀rù ṣe ń bà yí tó nìyẹn yín kábíyèsí ṣé báyà ṣe ń fò yí tó nìyẹn yín ọba bọ́ ṣe ń pa àwọn èèyàn yín bẹ́ẹ̀ náà ń jí àwọn ọrọ̀ àti kàlùmọ́nì gbogbo ìlú náà ń jí kó èló ni wọ́n fún yín tí gbogbo yín kọjá lè sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. iye nǹkan fẹ́ ṣẹlẹ̀ lúfẹ̀ lè jọ sí ìmúdélé ní kábíyèsí ọ̀ní ti ìpòsí kọfì ìyàwó lè sàbẹ̀dẹ̀ sí kọfì o na automatic coffee if you like it or not you don't rather you like it or not 4 o'clock 6 o'clock close your shop in Iléṣà now èké lókè òkun ètì gbọ́ ni ìyẹn ògèdè ń gbé family lókè òkun ṣé ti gbọ́ kẹ́ lọ nú lé ni ọmọ ti báyé Iléṣà jẹ́ ìtàmọ̀ ní sọ́ọ́dá nípa ní lọ́la ìpè kábíyèsí olóyè ìlú ìyàntọ̀kùlú ìlú kí n bá ti mi gbọ́ mẹ́sẹ̀jì mi ìbá mi sẹ́ndì ẹ̀ káàkiri àgbáyé káàmọ́ kẹsẹ̀rẹ̀ lílú rí o Iléṣà bá lè sàjà èso ọmọdún àbí Iléṣà kà bá lè sàjẹ́ o èsì ẹnìkan nínú ẹgbẹ́ kọ́ọ̀tì kẹlú Iléṣà kó yẹ pa ọmọga o àmà wí utility lọ́mọ nílùú Iléṣà o èdè èso ọmọga nìkan náà pa àti àpọ́ǹtì ẹlòmíì lọ́la kà á pa àwí kọ́ọ̀tì lọ́pá ìgbẹ̀lẹ̀ ẹgbẹ́ ẹyẹ ìgbẹ̀nà akẹ́sẹ́gbẹ́ ẹgbẹ́ akẹ́yàdá sí ẹgbẹ́ ológbò ìmọ̀ wékọ̀ọ̀pù yẹn ọ̀dọ́ Iléṣà ọjọ́ ọ̀la yín ní bàjẹ́ ni èsì odò kan lálẹ́ Ìjẹ̀ṣà kó ṣe é pọn mo bẹ́ẹ̀ iná bá yé gbogbo odò jẹ́ pé kọ́ọ̀nìyàn lílẹ̀ góòlù bá ti wà níbẹ̀ kẹ́yọ̀ ọ̀darẹ̀ kan àpọ̀ ní kílẹ̀ tó mọ́ kólú ọmọ bá wà nínú fámìlì àyà kólú ọmọ àwí kọ́ọ̀tì lọ́pá àbórí orí yín mo ti dàrú Iléṣà yín mo wékọ̀ọ̀pù kẹ́ góòlù kẹ́lú Iléṣà mo sẹ́gbẹ́ yẹ kẹ́ ní Dubai of course ìwòye òkè aná sí Dubai bẹ́ẹ̀ ìrí Dubai nínú fíìmù ní kébà kẹ̀jẹ́ bẹ̀ gan ìgbọ̀n kẹsẹ̀rẹ̀ ní Dubai ní à góòlù kẹ́lú Iléṣà ọmọ jù sí Dubai lọ èyí Iléṣà kó ṣe rí bẹ́ẹ̀ Iléṣà ń kọ̀ ní jákujàku ọba kábíyèsí gan kọ́yá jẹ ọba síbẹ̀ gan is a cost to that town àwẹ̀ méye pa ìyẹmọ́ra mọ́lẹ́jẹ́ mi sọ síta o ìwíkọ̀ lòmínà o send the message to everybody kẹ́dìbọ̀dì mọ́ kẹ́lú Iléṣà o kọ́ ọba kọjá ọ̀rọ̀ wọn mọ̀gbá Iléṣà kọjá lálẹ́ o kọ́ ọba bọ̀ lówùrọ̀ wọn mọ̀ jẹ́ kílẹ̀ mọ́kẹ́ tó wọlé Iléṣà o this automatic coffee kí ìhó iye pariwo síta kí ìpariwo lé kábíyèsí lórí kábíyèsí ló mípàdú jẹ́ ìmọ̀ ìolóyè dúró mípàdú jẹ́ àdè rí èsì single industry ìlú Iléṣà lẹ́yìn bíúrì nìkan adẹ̀yìn bíúrì nù
kí n bá àmọ́ tí pàrònú rẹ ni kí n mọ̀ yẹ ronú pé nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ lórí kí n mọ̀ yẹ jókòó. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. ìnà mi dà lúrú bẹ́ẹ̀ o kí n bá mọ nǹkan ṣẹlẹ̀ kí ìyá fífa béèrè kí fa aṣọ wíṣẹ́ mo wíṣẹ́ yìí ni. ìnà mi dà lúrú kí n mọ̀ bá ṣẹ́tù kí n mọ̀ bá jókòó kí n mọ̀ bá béèrè ẹ̀tọ́ rin lọ́wọ́ ìjọba. àmì wa góòlù mi sàǹfàrà wọn kò rẹ̀ lọ sí Àbújá o state sàǹfàrà ló mi lò àwọn wa góòlù àyà sẹ́ẹ̀fù ẹ̀ sí Dubai lílù rí àwọn mọ̀rú ẹ̀ lọ federal government yé ìyẹn kan tá kó ṣe wọ́n gẹ̀ẹ́sẹ̀ ìkẹsẹ̀ níbọ̀dì gómìnà àkáǹtì àṣẹ aerodrome sórí ilẹ̀ ríà àkà kókó lọ ìyẹn aerodrome yẹ́lò kò fò ní góòlù náà mú yá kó lílẹ̀ o àdè fún alẹ́ tọ́rí àìdè ẹ̀wòrán àfikọ́ ti pa yé lónìí ọ̀pọ̀ olú ọmọ kẹrọ́lá ògo ọ̀la ilé-ìsà ọmọbàyí ẹ̀ jẹ́ ẹni nìkan sẹ́pẹ̀ kó kábíyèsí bẹ́ẹ̀ àti olóyè ìlú o mo mọ̀ wíṣẹ́ mi ò ìmọ̀ sọ jí o ọ̀rọ̀ ọmọ ti kọjá bẹ́ẹ̀ o èyí blọ́gà kẹ́ wà lórí kẹ́ńtà social media ìrìyè kí n gbọ́ kí n bẹ̀rẹ̀ akọ sórí lórí ẹ̀ àti kí n àwí sẹ̀dá adébú mínísà òbí ó ti bú kinní kan orí nílá burú ilé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni alálẹ̀ Yorùbá láà fún yín gbogbo yìí kèmí dalẹ̀ Yorùbá láàmú torí kí n lè lówó sàpò ara rí nìkan. ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí. agbárùmọ̀ nílẹ̀ Yorùbá láà fún yín á parun tìrantìran ní orúkọ ni á lè parun lílẹ̀ kẹ́ bá dárúkọ rí burúkú náà dá sí ẹ̀rọ àṣẹyìn nìkan àìmọye orúkọ kó ti parí lórílẹ̀‐èdè ayé kàmí dárúkọ ní sí burúkú iná dárúkọ ní sí burúkú gbẹ̀yìn ayé yìí èdè sì kàn ní ọmọ yín ká sórí ire yé ti wà lókè nù yà á jábọ́ sílẹ̀ alálẹ̀ àfa wá sílẹ̀ ẹlẹ́dàá gbogbo ọmọ Yorùbá jákèjádò orílẹ̀‐èdè àgbáyé á fa gbogbo ọmọ yín wá sílẹ̀ ọmọ yín á parun tìrantìran torí ọmọ yín rí wíwà nípò èdè sì kọ̀kọ̀ sí nǹkan mísẹ̀lẹ̀ lílú rí ya ògèdè gbẹ́gbẹ́gun gbọ́rọ̀ àjírí kankan lójú ogun máa sùn lọ́rùn bàbá àgbẹ̀mí gbogbo akọmítà lù láàmú ògúnláká ayé bòmò sun mọ̀mọ̀ wà níran gbogbo akọmítà bẹ̀tẹ̀lẹ̀ kọmítà lù lẹ́sà jẹ́ ọmọ bá mi jákùn ẹ̀mí ni hàn gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin gbarumọlẹ̀ kẹ́lálèdè ilẹ̀ Yorùbá ìbòmò sun ìbá jákùn ẹ̀mí ra mẹ́pẹ̀ Jésù sí hàn Jésù ní ìjíṣẹ́ kàkà ìkàmítìrà ní jẹni bí ìpọ̀ Ọlọ́run sí hàn Ọlọ́run ní jákùn ẹ̀mí ni hàn ìjà pé ẹ̀ gbarumọlẹ̀ kẹ́ ìbá jákùn ẹ̀mí ni hàn kó ògúnláká ìjákùn ẹ̀mí ni hàn ọba kó lọ́wọ́ nínú wàhálà kẹsìlẹ̀ lúlẹ̀sà kó mọ̀ nípa kẹsìlẹ̀ lúlẹ̀sà olóyè kan lọ́wọ́ nínú kẹsìlẹ̀ lúlẹ̀sà ọlọ́bọlógún kan lọ́wọ́ nínú kẹsìlẹ̀ lúlẹ̀sà àtọ̀kùlù ìlú kan lọ́wọ́ nínú kẹsìlẹ̀ lúlẹ̀sà kan mọ̀ nípa wàhálà kẹsìlẹ̀ lúlẹ̀sà ògúnláká ayé bá jákùn ẹ̀mí ran ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòkà gbogbo wọn kọ́ máa bá kà pàdé Ṣàngóláká ayé Ṣàngó olúkòso àyànràn náà gbogbo àwọn tó lọ́wọ́ nínú wàhálà tó ń bẹ nínú lẹ́sà máa bá jákùn ẹ̀mí wọn ògúnláká ayé ọ̀sùn mọ́lẹ̀ èṣù láàlú onílé oríta kábíyèsí ẹmọ́sẹ̀bàrẹ́ gbogbo wọn pátá tó lọ́wọ́ nínú wàhálà tó ṣẹlẹ̀ nínú lẹ́sà Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá Yorùbá sílẹ̀ Yorùbá tó fún Yorùbá lọ́rọ̀ ajé tí ń bẹ nílẹ̀ Yorùbá tó ní ká máa lò ká máa fi tọ́jú Yorùbá tí wọ́n fi gbógun tiwa gbogbo wọn tó lọ́wọ́ nínú ẹ̀ máa bá jákùn ẹ̀mí wọn àtẹ̀bí wọn tó wà lókè òkun tó wà nílé kí wọ́n máa parun síbi tí wọ́n bá wà pé ilé ọ̀gẹ́rẹ́ àbọ̀kọ́ yẹn ló gbọ́ àṣẹ rọ̀ mọ́ orí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀. Power off. Finally ẹ̀yin governors ẹ ti ẹ̀ jẹ́ kí n gbàgbé àwọn ọba torí táwọn kábíyèsí fẹ́ jẹ́ ó dàbẹ́ ni pé kò jẹ́ kán mọ ibi tán lọ kò jẹ́ kán gbọ́n. ẹ̀yin governors ni mo lọ́rọ̀ ọba sọ moreover tá a bá ní ká gbé sọ́tún sósì ẹ̀yin ọba gan ló yẹ kí ẹ dira yín gírígírí governor á lo ọdún mẹ́jọ á lọ highest ó lo wọn òríró ẹ̀rí á lo ọdún mẹ́jọ á lọ ẹ̀yin ọba máa wà ń bẹ̀ títí láyé ni tí ìlú bá bàjẹ́ wọ́n á sọ nípa tiyín ó ṣe ni láàánú ṣé Iléṣà kò lọ́ba Ọ̀wọ̀ kò sọ́ba ń bẹ̀ kò sọ́ba lóńdó kò sọ́ba níjẹ̀bú níbi tó ti ń wá gbogbo góòdù wọ̀nyí góòdù tó wà ní Iléṣà nìkan ó ju ti Dubai lọ tẹ́ ẹ bá wọ Dubai wọ́n fi góòdù ń dára ni tẹ́ ẹ bá wọ Dubai gold wọ́n fi ń dára ni wọ́n fi gold dára títí wọ́n tún ṣe oúnjẹ tó jẹ́ gold oúnjẹ tó ní gold nínú ẹran tó wọ́n á gé tá jẹ́ gold pure gold tó jẹ́ pé owó ńlá náà fi ń ṣe ẹ wo wọn bó ṣe wà ń bẹ̀ tí Dubai tó fi gbérí wọn ò ní gold tó wọn ò tiẹ̀ ní tó Iléṣà ká má wàá sọ tilẹ̀ Yorùbá tó kù epo tó ní ni wọ́n lò tó fi sọ ìlú yẹn dá bó ṣe dà yẹn ẹ wo Dubai yẹn lénìí ẹ wo tó jẹ́ lẹ́nìí ẹ wo lẹ Yorùbá gbogbo ń tẹ́ ẹ ní kò sí èyí tó wúlò fún yín
ẹ̀yin gómìnà wa ẹ̀dẹ̀ ń wòran àwọn àlejò òǹdé wọn wá ń kó gbogbo ẹ̀ wọ́n ń kó lọ VAT lẹ́yìn ń jà fún ṣé VAT nìkan ló yẹ kẹ́ ẹ fáìtì fún ẹ̀yin governors VAT ló yẹ kẹ́ ẹ jà fún Zamfara wa góòdù wọ́n fúnra wọn pàṣẹ wọ́n fi ń dára tó wọ́n fi ń tùlù wọn ṣe ẹ̀yin rí góòdù ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wá gbà lọ́wọ́ yín àjèjì ló ń wá wọn kó lọ tó bá rọmọ ibi tó dùn mí tó bà mí lọ́kàn jẹ́ dé tó bá rọmọ onílẹ̀ tó gba bẹ̀ kọjá tó kàn ṣe mistake kó rí bẹ̀ wọ́n á mú tí ò bá ṣọ́ra wọ́n lè má rí mọ́ títí láíláí wọ́n lọ pàdánù ni wọ́n á jù sínú omi wọ́n á pàdánù wọ́n á jù sómi ẹbí àwa wọn ò ní rí bàtà bá dẹ̀ wá tó rí wọ́n sinmi ara wọn lórí ilẹ̀ bàbá wa lórí ilẹ̀ tọ́lọ́run jogún fún wa tí ò ń ṣe orí tí ò ń ṣe ẹsẹ̀ la fi rìn wá síbẹ̀ tó jẹ́ pé orí la fi la ibẹ̀ wá ẹ jẹ́ jíjí òdodo ẹ̀yin governors ẹ̀yin ọba ntẹ́ ẹ máa sunkún lé lórí lọ́la tẹ́ ẹ̀ ní rí ẹkún sun tẹ́ ẹ̀ kí ìkábọ̀ ojú tẹ́ ẹ̀ ní romi òun lẹ̀ ń rawọ́lé òun lẹ̀ ń wò níran yìí o òun lẹ̀ ń wò yìí o torí mi a máa sọ tèmi ẹ tó bá wù kó gbọ́ ẹ tó bá wù kó má gbọ́ máa pariwo máa sọ because mi ò mọ reason tẹ̀yin ọba wa tẹ̀kàn ya ọ̀dájú ọba kẹ́kàkiri ilẹ̀ Yorùbá mi ò rí kan yọ sílẹ̀ nínú yín ẹ kàn ya ọ̀dájú ẹ̀dá bọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tún lọ́sì inú yín dùn sí torí tí inú yín ò bá dùn sí kò sí reason tí ò fi yẹ kán máa rí ọba kan táti ẹ̀ condemn gbogbo activities tó lọ ìgbà tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò dùn mọ́ anybody nínú kò sí kankan nínú yín tó lè ṣe ẹ̀rí pọ̀ dájú ni gbogbo yín bọ́ná ti rí yín gan. ṣé ègún wà orí àpèrè tẹ jòkó lè yẹn ṣé ègún kan wà lórí ẹni tó jẹ́ pé tẹ́ bá ti gun bẹ̀ tí gbogbo yín máa yí ohun padà tá a fi di pé gbogbo yín ẹ̀mí ènìyàn ò jọ yín lójúmọ́ gbogbo àwọn tẹ́ ìjọba lé lórí kò jọ yín lójúmọ́ lórí èlò owó àtọ́ ipò àtọ́ á wá kú ọmọlúwàbí á kú orúkọ á kú ọmọlúwàbí á kú orúkọ ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin lẹ́mọ̀ Ọmọlúkà pariwo tó àwọn kan tẹ̀ ti pariwo pé tá a bá gba Yorùbá nation wọn ní kò sí tó jọba mọ́ ṣùgbọ́n mo believe nínú àṣà àti ìṣe Yorùbá ọba ní ilẹ̀ Yorùbá ara àṣà àti ìṣe wa ni kò ń ṣe tó yẹ kó parẹ́ mi ò sọmọ ilé ọba kọ́ máa sọ pé bóyá mo ní lọ́kàn àtijọba tó bá yá ló jẹ́ kó ṣe bí bẹ́ẹ̀ mi ò sọmọ ilé ọba wọn ń jọba nínú ilé tèmi afọbajẹ́ là wa ẹ̀ kí ló wá dé tí gbogbo yín ya ọ̀dájú ẹ̀dá imagine wọ́n rí kó gold lórí ilẹ̀ kan ní Ondo City ìlú Ondo ni mò ń sọ yìí Ondo lọ́nà Ayéyẹmí wọ́n rí góòdù níbẹ̀ àwọn Chinese yẹn ti lọ bẹ̀ wọ́n ti tún gbogbo bẹ̀ ṣe wọ́n ti ṣá wọ́n ti ṣe gbogbo wọ́n ti demarcate wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn tó wá ṣe oko dà sí gbogbo tòsí yẹn wọ́n ní láti máa sọ pé wọ́n máa fún wọn ní 200,000 kan fi gbogbo inú oko yẹn lẹ̀ kó ní kálukú wọn máa lọ imagine that imagine 200,000 tó bá gbé 1 million fún wọn gan pé kán gbà kán máa lọ gan ṣó yẹ kán gbà ní imagine ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ó dàbẹ́ ni pé ègún kan já gbogbo yín tọ́jú ọba ṣe pé ègún kan já gbogbo yín ni ẹ̀yin fúnra yín mọ̀ pé kí o tolerate kẹ́nìbọ̀dì ṣẹ́pẹ̀ fún ọba tàbí kan bú ọba lórí programu tèmi torí kò wù mí mo ń wò yí gẹ́gẹ́ bí ara àwọn àṣà tá a sọ pé a fẹ́ protect ṣùgbọ́n yín gọ́gọ́gọ́ gbogbo yín pẹnu mọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀rí kankan òṣèlú ni gbogbo yín lé kiri ìṣẹ̀lẹ̀ dọ́ọ̀sì òṣèlú kiri dọ́ọ̀sì president kiri pariwo owó lẹ̀ ń pín débi tẹ́ ti yọ blow tira yín torí owó tí Tinubu gbé fún yín tẹ́ ń pín kiri àtàwọn other aspirant tó ń wá sọ̀dọ̀ yín ẹnà tán owó àtọ́ àpò orúkọ yín tẹ́ bá filẹ̀ àpò orúkọ yín owó àtọ́ ipò àtọ́ ọlá àtọ́ àpò ọmọlúwàbí nìkan ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ ní ọ̀wọ̀ ọmọ ọ̀wọ̀ bíi méjì àbí mẹ́ta náà àwọn mẹ́fà ni wọ́n pàdánù nítorí ọ̀rọ̀ gold wọn ò jẹ́ sọ fún yín wọn ò sòótọ́ jáde helicopter náà ń gbé wọbẹ̀ tán fi wá ń kó gold yẹn lọ tó ń bá ti wà tán rí fáìnì wọn kó jáde with helicopter ẹ̀dẹ̀ ń jẹ ìyà àjẹpọ́nulá èló náà fún ẹ̀yin kábíyèsí èló lẹ fẹ́ gbà tẹ́ ẹ̀ ní nọ́tán èmi ṣàmì sí àdúrà tọmọkùnrin ìgbà ò tí bàbá yìí gbà mi ò mọ̀ but mo ṣe àmì gidi sí gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ́ rí òtítẹ́ wà nípò ọlá
tẹ́ wà nípò àṣẹ, ìbá àṣọba, ìbá àṣẹ gómìnà, ìbá àṣẹ chairman local government, ìbá àṣẹ anybody, tẹ́ wà ní ipò àṣẹ, tẹ́ rí tó ṣẹlẹ̀, tẹ́ kọ̀, tẹ́ jẹ́ sọ̀rọ̀, tẹ́ pẹnumọ́ nítorí ọ̀rọ̀ Yorùbá, ẹ ṣòfò tìrantìran ni, ẹ máa jábọ́ ní tẹ́ bá ti gùnkẹ́, ẹ máa jábọ́ sílẹ̀ ni, tẹ́ bá lọ́mọ tó ti gùnkẹ́, ọmọ yẹn máa jábọ́, ó máa kú lójú yín ni, kẹ́yìn fúnra yín tó kú kẹ́ tó ṣòfò dànù. Eléyìí ti dókè, ó ti dókè ara ọmọ anybody. Kí ló dé? Killing, ẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí. Gbogbo ẹ̀tọ́ wa, gbogbo àlùmọ́nì tó yẹ kẹ́ fi ṣe ilẹ̀ Yorùbá, kẹ́ fi ṣe láǹfààní, àwọn tí ò tó wọn wá kó lọ lójú ẹ̀mí yín. Ẹ̀dẹ̀ ń wòran, gbogbo yín ẹ̀ ń wò. Àwọn tó nílẹ̀ wọ́n bí yín, ara yín ilẹ̀ agbóná mọ́ yín, omi ara yín agbóná, ilẹ̀ kẹ̀tẹ́ kó sọ́run agbóná mọ́ yín. Gbogbo nǹkan tẹ́ bá ń jẹ, àdàbí tó bá jẹ́ pé ìdá ìṣesẹ́ tó bá jẹ́ kó tọ́ níwájú Ọlọ́run àtàwọn igba irúnmọlẹ̀, tó bá ti tọ́ ẹ yege, tí ò bá tọ́ ẹ lè mú jẹ, ẹ lè escape ẹ. Kí ló dé? Kí la gbé, kí la jù? Tí gbogbo yín tẹ́ fọwọ́ lẹ́rán tẹ́ ṣe omi kan ní gbogbo yín mu ni, ká má lè rí kan jáde nínú yín. Ọjọ́ tí mo wọ Ìmọ̀sàn ní Ìjẹ̀bú, omi bọ́ lójú mi. Wọ́n gbẹ́ kòtò títí wọ́n dígì wọ́n dígì góòdù títí omi ńlá ṣẹyọ nínú ìlú yẹn. Ọjọ́ tí omi yẹn bá máa bú, tó bá máa blast jáde pátápátá, á kó gbogbo Ìjẹ̀bú lọ ni. Ẹ̀yin tẹ́ bá mọ ibi tí mo sọ ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò ó máa palẹ̀ gbogbo Ìjẹ̀bú mọ́ ní ọjọ́ tó omi yẹn bá máa burst out. Kò sí irú ẹranko tó wà láyé tí ò sí inú omi yẹn. Àwọn ẹranko ìbẹ̀rù ńláńlá ló ti kún inú omi yẹn. Ẹni tó bá ti fẹ́ rí tó bá rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ níbẹ̀ wọ́n máa tì sínú omi yẹn ni. Kó tó désàlẹ̀ àwọn ọ̀nì á ti fi jẹ lórí ilẹ̀ bàbá láti yín. Eléyìí bani lọ́kàn jẹ́. Mo ṣàmì, mo gbé tó àdúrà mi. Ẹni bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Kí ló dé? Kí la gbé, kí la jù? Ẹ̀dẹ̀ gbogbo yín dẹ̀ ń wòran. À ń pa bí òwe. Ó lárónú. Zero 70 46 09 24 84. Ẹni tó bá fẹ́ kó pè ká gba ìpè kan àbí méjì ká round up, torí inú ń bí mi lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Inú yẹn ń bí mi, ó fẹ́ máa forí fọ́ mi ni. Inú ń bí mi. Kí ló dé gan? Wọ́n lẹ́yìn ọba wa ò dá ẹ̀dá kékeré abúyín, ńlá abúyín, àgbàlá ẹjọ́ ọjọ́ tó bá tún búyín, obìnrin abúyín, ọkùnrin abúyín. Tí ẹ̀dọ́ pè yín lónìí fúnra rẹ̀ ṣe pa fún yín mọ́. Èló náà fún yín. Góòdù tí ò ṣe ti ẹnìkan tó jẹ́ pé gbogbo ìlú ló ní. Kódà ọmọ tó ti bí ó ní àṣẹ sí góòdù wọn yẹn. Lójú ẹ̀mí yín wọ́n wá lọ, wọ́n wá kan omi ẹ̀, wọ́n kan lé yín lọ́wọ́, inú yín dùn. Mélòó ni wọ́n wà ní Sókótó tán kó wá fẹ́ yín? Mélòó náà wà ní Zamfara tán gbé wá fún yín? Mélòó náà wà ní Bákínládì tán kó wá fún yín? Mélòó náà wà ní Nasarawa tàbí Gombe tán kó wá lé yín lọ́wọ́? Àwọn wá tí wọ́n fi ń ṣara wọn láǹfààní, wọ́n fi ń ṣera wọn lóore. Wọ́n wá tí yín inú yín dùn, ẹ tún bá wọn fàtẹ́gùn sí. Tọ́mọ ìlú yín tó bá rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lọ́bẹ̀ ẹnìkan gbé ẹnìkan pàdánù tó bá lè bá. Kí ló dé? Ta ló ṣépè fẹ́yìn Yorùbá? Ta ló ṣépè fún yín? Ta ló ṣépè fún yín? Kí ló dé? Ẹni bá fẹ́ pè kó pè, tá bá ti rí kọ̀ọ̀kan ká kọ́ tiẹ̀ á parí ètò nìyẹn. Ta ló ṣépè fún yín? Ẹ jẹ́ ń gbé sí speaker fún yín. Bluetooth mode. Ẹ ṣe gan ẹ kalẹ̀. Ẹ bá ń sọ̀rọ̀, à ń gbọ́ yín. À ń gbọ́ yín sẹ́. Ṣẹ́rí program tẹ̀ ń ṣe lálẹ́ ìfàṣẹ́rí tó ti pẹ́ tèmi mọ̀ pé àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn ṣèyàn gidi. Oníjẹkíjẹ òní wọn. Ó ti pẹ́. Ìfà àwọn kan mọ̀ à ń gbà tẹ́lẹ̀ pé tó bá ṣe ń gbà míì. Ẹ wo ìbéèrè wọn ti bà mí, wo ní ti nígbà tí Tinubu tó ń fífi gbogbo wa àwọn kìnìún ẹ̀kìnì kan ọ̀fẹ́dẹ kábíyèsí ọ̀fẹ́dẹ kan ọ̀fẹ́dẹ president ọ̀fẹ́dẹ kìnìún ẹ̀kìnì kan kábíyèsí fáyìn dẹ́sùn iná ìjọba Sunday Igboho à ń bẹ́ ń gbà yẹn fún ọ̀sẹ̀ ní ìdòkò sọ́kọ̀ọ́yọ̀ ọ̀pọ̀ àbẹ́tẹ̀ wọn ti bà mí ẹ̀kọ́ sọ́kọ̀ọ́yọ̀ ọ̀pọ̀ àti bẹ́ẹ̀ ká Sunday Igboho kù sí ọba kan tó jáde ló kọ̀ jẹ́ nílẹ̀ Yorùbá. tó bá fún irú ìwà ilé tí wọ́n hù yìí sọ ọ̀rọ̀ wọn ò jọ mí lójú. Ẹ wá bá Kyari èho látọ́ni general of the federation ló rà kàwó tó sọ pé ìrọ̀lẹ́ pàṣẹ. Èyí dẹ̀ ní ti yín ẹni tó bá lè padà lọ pa láìṣẹ̀ láìrò ẹ máa sọ̀rọ̀. So
ìwà wọn kò jòmí lójú èmi tí mo rẹ́ di pé wọ́n ní ẹgbẹ́ àbẹ̀rẹ̀ ti fẹ́ fò wájú wọ́n ní ọlọ́mọ èké tó ti wọ́n fẹ́ láti kékeré wọ́n lè bàtí ló fẹ́ wọ̀ àti kékeré ní ìwà ẹ̀ ti wà lára wọn. ìwà lè ní ọ̀sẹ̀ kọ́gbẹ̀yàwó níyàwó nìkan náà kọ́gbẹ̀yàwó níyàwó nìkan náà kọ́ ṣe gbẹ̀rẹ̀ kan kó tó wọn nìyẹn wọn ní sẹ́ǹsẹ̀ pa. láti ẹni wọn ti ń bí wọn bí Sunday Igboho ni wọn ti ń bí lórí ti fẹ́rẹ̀ yìí kò sẹ́ni bọ̀ tó ń bí sáfù rẹ̀ sọ́ọ̀tì lábẹ́rẹ́ tẹ̀lé wọn. Because bí wọn mọ́lẹ̀ tó ń fún aṣọ ìkọ̀bẹ nílùú gbogbo àwọn akọ́tà táwọn mọ̀ pa àwọn ẹ̀ gbowó yẹn ni àwọn náà lè fi ta góòdù yẹn fún wọn káwọn ọmọ ẹni tìǹbù nípa ẹ̀rọ náà pa wọn ta góòdù yẹn fún wọn ẹ̀ gba owó ni. So wọn kọ́ tó ń ṣẹlẹ̀ ìṣẹ́lẹ̀ kó wọ́n rí ọlọ́pàá méjì àbí mọ̀kó méjì tó ń ṣe wọn nínú palace kò tí ì dọ́dọ̀ wọn lọ́pàá wọ́n ti dọ́dọ̀ wọn lọ́pàá wọ́n ti dọ́dọ̀ wọn níta náà kí ẹ̀ sì wọ́n máa ṣiṣẹ́ ẹ̀kú ètò wọn. ẹ ṣé gan adúpẹ́ jẹ́ ká gba ìpè sí 07046092484 2484. kó mọ̀ nípa nkẹ́sẹ̀lẹ̀ lúlẹ̀sà olóyè kan lọ́wọ́ nínú nkẹ́sẹ̀lẹ̀ lúlẹ̀sà ọlọ́mọlógún kan lọ́wọ́ nínú nkẹ́sẹ̀lẹ̀ lúlẹ̀sà àtọ̀kùlù ìlú kan lọ́wọ́ nínú nkẹ́sẹ̀lẹ̀ lúlẹ̀sà kan mọ̀ nípa wàhálà nkẹ́sẹ̀lẹ̀ lúlẹ̀sà Ògúnláká ayé bá jákùn ẹ̀mí ran ilé ọ̀gẹ́rẹ́ Afọkọ́yẹrí alápòkà gbogbo wọn kọ́ máa bákà pàdé Ṣàngóláká ayé Ṣàngó Olúkòso àyànnà náà gbogbo àwọn tó lọ́wọ́ nínú wàhálà tí ń bẹ nínú lẹ́sà máa bá jákùn ẹ̀mí wọn Ògúnláká ayé Ọ̀sìnmọ́lẹ̀ èṣù láàlú onílé oríta kábíyèsí ẹ̀ mo ṣe. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o. Hello bàbá mi o. ẹ ṣé adúpẹ́ o. ẹ kú iṣẹ́ o. ẹ ṣé gan. a máa dùn ní ṣe o. àmì àṣẹ Èdùmà. ẹ̀mí ràrìnrà lágbára Ọlọ́run. àmì àṣẹ. nílẹ̀ a máa tì nílẹ̀ yìí o. àmì àṣẹ. bá tó láyé tó lọ́run a máa tì nílẹ̀ yìí. àmì o. gbogbo orí ọmọ Yorùbá tẹ̀ ń jà fún a máa tì nílẹ̀ yìí. àmì àṣẹ. ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ. nǹkan tí mo kàn fẹ́ sọ àwọn ọba yìí ò lẹ́bi ẹni kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ àwọn ará ìlú gangan ló lẹ́bi àwọn ará ìlú tán tójú ara wọn báyìí tán yàn wọ́n mẹ́bọ kí ló dé kí ló ṣàwọn ará ìlú tán lè lọ yabo àwọn ọba wọn ní gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá kí ló ṣe wọ́n tán lè lọ kógun bá àwọn ọba yẹn kò sí kan tọ́lọ́gbọ́n kan lè rí ṣe nínú gbàṣẹ rẹ̀ níbi òwe Yorùbá ṣe tọ́ wọ́n ní igi kan ò lè nìkan dágbó ṣe àwọn fúnra wọn báyìí wọ́n dẹjú sílẹ̀ wọ́n bọjọ́ ọ̀la wọn ń jẹ́ lójú ara wọn inú wọn náà dẹ̀ ń dùn sí tó bá wù wọ́n kán gbọ́ ò tó bá wù wọ́n kán gbà láwọn ará ìlú lèmi bá sọ̀rọ̀ o mi lọ́wọ́ àwọn ọba yẹn mi ní wọn bá sọ̀rọ̀ torí ẹgbẹ́ awo ni gbogbo wọn wà wọ́n dẹ̀ ti wọ́n ti kóra wọn búra nínú ẹgbẹ́ ọ̀dájú kan wà torí ṣé wọ́n fà ìkóra ẹ̀yin náà ẹ wò ó ṣé wọ́n fà ìgbéra wọn búra kí gbogbo nǹkan wọn ẹ máa ṣẹlẹ̀ ó bá kàn tẹ̀ sọ́ba kankan tó lè jáde sọ̀rọ̀ láì fokùn dè wọ́n lẹ́nu wọ́n tẹ̀ fokùn dè wọ́n lẹ́nu gan kò yẹ kán já dànù ibi tẹ́ ẹ ti mọ̀ pé wọ́n ti wọ inú ẹgbẹ́ awo nìyẹn inú ẹgbẹ́ tó dẹ̀ gbóná ni gbogbo wọn kóra wọn sí gbogbo nǹkan burúkú wọ́n ń ṣẹlẹ̀ ní ìsìnkú sọ́ba kankan tó lè jáde sọ̀rọ̀ ẹ wo Tadédoyin Timothy kò sọ́ba kankan tó jáde ẹ tún wọ ọmọ ilé tó ṣẹlẹ̀ ilé Èkó kò sọ́ba kankan inú wọn gan wọ́n gbọ́ ara wọn mọ́lé wọn sọ̀rọ̀ kẹmọ̀ pé orí gbogbo wọn ti burú papọ̀ àlọ́ba mọ́ ọlọ́ ajẹ́ ká gba Yorùbá ẹ̀ láyọ̀ àtàláfíà a máa gbẹ́ bá gbòlé àwọn ọba ẹni àbí gbogbo àwọn ọba tó wà lórí ìkórè àlìsí wọn ọba ò tún ṣẹ́yọ níran wọn mọ́ láyé ọba ò ní ṣẹ́yọ níran wọn àtìrandéran wọn kò tí wọn níjọba mọ́ bẹ̀ ọba ò ní gbérí mọ́ níran wọn ẹ ṣáà fi wọ́n lẹ̀ báyẹn kán máa ṣe nǹkan tó wù wọ́n ẹ sì fi wọ́n lẹ̀ a sì ń pè lóògbé ó lárónú a máa gba Yorùbá nation ojú wọn la dẹ̀ ṣe máa gbà wọn á kólóbá ni bàbá mi iyì ní òní tán nǹkan tí mo ní ṣe dá sí nìyẹn tó bá wù àwọn ará ìlú kan dìde tó bá wù wọn kán jẹ́ kán máa gbowó bẹ́ẹ̀ ní bu ẹni ẹ ṣe. ẹ ṣeun ẹ jẹ́ ká gba kọ́ọ̀ díẹ̀ sí ká gba kọ́ọ̀ kan tàbí méjì sí ká round up ká máa lọ 07046092484 nọ́mbà tẹ́ máa pè wá sí nìyẹn ẹ pè ká round up ká máa lọ torí àkókò. ẹ gbóhùn sókè.
À ń gbọ́ yín o. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ó darí. Omoluka sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́ yín. Ẹ gbóhùn sókè o. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ dádì ò dáa. Ẹ gbóhùn sókè. Ẹ máa sọ̀rọ̀, àti ń gbọ́ yín, à ń gbọ́ yín sẹ́ẹ̀. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò. Hello? À ń gbọ́, ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́. Yóò mọ ju yín ṣe o, ẹ̀ní ṣàṣetì o. Àṣẹ Èdùmàrè. Ilẹ̀ Oòduà yóò gbogbo wa o. Ní àṣẹ. Ẹni ṣubú nípínlẹ̀ yín o. Èmi fẹ́ pe àkíyèsí ní sí nǹkan kan ni. Tẹ́rí ètò tó gbé kalẹ̀ lálẹ́ ètò tó dáa ni. Ọlọ́run tó wá láyé tó lọ́run yóò máa dáàbò yín. Àmín o. Ilẹ̀ Yorùbá náà kò ní dá yín lẹ́bi, yóò dá yín láre. Ibi tẹ́mi mú ọ̀rọ̀ tèmi lọ ni ọ̀rọ̀ lórí òfin tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n ní kán máa gbé káàkiri ilé ìgbìmọ̀ asòfin. Èmi rò pé bí àbá bá ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ aṣíwájú wa tá a bá bá dé ayé ìgbà kan láyé wẹ́ẹ̀tì ẹ̀, èmi ò rò pé oko ẹrú pátápátá kọ́ náà ń kó wa lọ. Nítorí tí wọ́n bá fi tọwọ́ bọ ìwé àbádòfin tí wọ́n ń gbé káàkiri ńsìn, ìran Yorùbá ti bọ́ sí oko ẹrú. Tá a bá sì fẹ́ bọ́ sí oko ẹrú, àkókò ti tó fún àwa tá a jẹ́ aráàlú láti dìde láti dìfẹ́ǹdì èyí tó jẹ́ ilẹ̀ wa. Bá a bá ṣe bẹ́ẹ̀, ìran Yorùbá ti bọ́ sí oko ẹrú pátápátá nìyẹn. Nígbà tá a ní ọba tó sáwọn olóṣèlú tá a dìbò fún kán dìde láti jà fún wa pé kinní yìí kò gbọdọ̀ ṣẹlẹ̀. Tó wá hello? À ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́. Tí ò sí ọba, tí ò tó sí olóṣèlú tá a dìbò yàn láti rí i pé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ó ṣe pàtàkì, ó ṣe kókó, wọ́n ṣe ń nù wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n ń jẹ́. Àkókò ti tó tí àwa aráàlú tá a dìde tí a jà fúnra wa, tá a bá jà fúnra wa oko ẹrú pátápátá. Èmi fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan, ẹ dákun, nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ilé àgbìmọ̀ asòfin wa nílẹ̀ Yorùbá. Àkókò ti tó tí a fi sójú ẹ̀rọ agbágbé kólúkálùkù ó bẹ̀rẹ̀ sí pè wọ́n pé ìwé àbádòfin kan fẹ́ máa gbé káàkiri, wọn ò gbọ́dọ̀ buwọ́lù. Tí tá a bá sọ́dogun, tí ò bá dèṣù, tí wọ́n bá fi buwọ́lù, oko ẹrú pátápátá oníran Yorùbá wọ̀. Tó ti ṣẹlẹ̀ sí àwọn ìran kan tí mi ò fẹ́ dákọ wọn lórí ètò. Ìmọ̀ràn tèmi ní kèmí ó mú wá nìyẹn. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o. Ẹ ṣeun bàbá mi. Gbogbo àwọn tó jẹ́ ilé ìgbìmọ̀ asòfin wa, a nílò ẹ̀rọ agbágbé wọn lákòókò yìí. Ká bẹ̀rẹ̀ sí pè wọ́n pé wọn ò gbọ́dọ̀ buwọ́lù. Ìran Yorùbá ò kì í ṣe ẹrú ẹnìkankan, ààrẹ bí àti ṣẹrú mọ́ àti ní ṣẹrú. Ẹ ṣeun. Nítorí mi fẹ́ dá sí ètò nìyẹn o, kò ní rẹ̀ yín o. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ ṣé. Ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn. Kọ́lọ́run bá kó gbà wá nínú ìgbèkùn tá a wọ̀ yìí. Ẹ bá wo nǹkan tí interview tá a ṣe lọ́sàn-án fún lọ́ọ̀yà kan, ẹ gbọ́ nǹkan tó sọ. Ó láwọn òfin kan wà tán ń pè pé wọ́n ń ṣe amendment tí wọ́n ń dọ́gbọ́n tó jẹ́ pé wọ́n fi ń kó Yorùbá sínú ìgbèkùn ni wọ́n fi ń kó Yorùbá sí inú oko ẹrú. Kí ló ṣàwọn ọmọ Yorùbá tó wà nílé ìgbìmọ̀ níbẹ̀, kí ló dé tán faramọ́, kí ló dé tán gbà?
gbogbo yín lọ́lọ́ máa nà lẹ́gba tẹ́ bá ti bímọ tó jọjú gbogbo wọn á kú lójú yín ni wọ́n á parẹ́ lójú yín ni tó bá mú Ọmọlúkà ẹ má gbèjà ẹ má ṣe kankan kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀yin lọ́lọ́run ni ṣé kò sọ́mọ Yorùbá ń bẹ̀ nígbà tó ń kó àwọn Nìjẹ̀ ìwọlé tó ń kó wọn wá láti Ṣáàdì tó ń kó wọn láti àwọn orílẹ̀-èdè míì wọ Nàìjíríà tó dẹ̀ ń ṣe òfin lójú yín ìpè tó bá ti lè lọ́dún kan àbí jù bẹ́ẹ̀ wọ́n ti dọmọ onílẹ̀ lójú ẹ̀mí yín gbogbo àwọn àmúlùmálà irọ́ òfin tẹ́ ẹ̀ tó ń ṣe ara ẹ̀ náà sọ pé wọ́n fẹ́ gbé kiri àwọn orílẹ̀ àwọn state by state ibi tó burú sí olórí burúkú lára àwọn ọmọ Yorùbá wá torí nínú wọn tá sọ pé ẹ jẹ́ ká sàn yẹn torí owó kékeré tán fẹ́ fún yín ẹ máa ṣòfò ní gbogbo yín tẹ́ bá ń gbowó tẹ́ fi ń pa Yorùbá lára tẹ́ fi ń ní ìran Yorùbá lára ẹ ṣòfò tọmọtọmọ tìrantìran ni ẹ ní mú jẹ láyé ìnira lẹ máa fi lo ayé yín tó kù ọmọ rí gbá ẹrí ìdíjòkó rédèrèdè ló máa ń gbẹ̀yìn ọmọ rí gbá àṣẹ àgún Ọlọ́run á fàṣẹ sí àwọn tó nílé á fàṣẹ sí ó dọ̀la ó dàárọ̀ ọ̀la la tún máa pàdé.